ṣe ayẹyẹ ọdún 50 fún olóyè Sunday Igboho ní ọjọ́ Sunday. A tún gbọ́ wípé ara wọn kò ṣe déédéé. Kí ni tí a fẹ́ sọ àti pé kí ni kókó àwọn nǹkan tí a fẹ́ kí àwọn èèyàn kí wọ́n dì mú nínú ayẹyẹ tá a sí wọn lẹ́yìn ìdúpẹ́ àti pé kí la fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ bá. Ẹ ṣeun mo dúpẹ́ olóòtú. Gbogbo wa la mọ̀ ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti káàkiri gbogbo àgbáyé mi tí ọmọ Yorùbá bá wà pé akọni ilẹ̀ Oòduà òun náà ni Chief Sunday Igboho. So irú èèyàn bẹ́ẹ̀ tí ó pàdánù ilé, tó pàdánù ọ̀rẹ́, tó pàdánù ará látàrí pé ó ń jìjà agbára fún ilẹ̀ Yorùbá, kí wá ṣe irú èèyàn bẹ́ẹ̀ ní ọjọ́ ìbí rẹ̀ tí yóò dé bá láyé, tó wá jẹ́ wípé àwa tí ó ń jìjà agbára fún àwa káwọ́ gbé ara tí a ní bá ṣe ayẹyẹ kì í ṣe ní orílẹ̀-èdè nìkan, òun náà ni wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí Chief Sunday. Àwọn èèyàn kan wá ń bẹ wọ́n ń sọ àwọn ìgbésẹ̀ kan wípé kí àwọn ìlú Benin kí wọ́n ó ṣe agbẹjẹmọ́wọ́. Ǹjẹ́ ojú wo lẹ́yìn fi wò wípé ṣé ó yẹ kí irú gbólóhùn báyìí kó máa jáde àbí ká tiẹ̀ tán rọ àwọn ìlú Benin ní kó tó di pé a lè mọ ibo ni ọ̀rọ̀ jà sí? Ẹ ṣé mo dúpẹ́ bàbá olóòtú. Ṣe rí ó ṣe pàtàkì láti dúnkokò mọ́ orílẹ̀-èdè Benin Republic. Ó yìí tún ṣe pàtàkì láti tún pera wa wálé torí wípé tá a bá wo orílẹ̀-èdè tá à ń sọ yìí ọmọ ìyá wa ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ Yorùbá dé ibi tí wọ́n pè ní Port Novo ní Benin Republic, a ní àwọn ọmọ Sábẹ̀ ńbẹ̀, àwọn Alákìtú ńbẹ̀, Àjàṣẹ́. So eléyìí ó fún wa ní àǹfààní àti fọkànbalẹ̀ pé kò sí nǹkan kan tí ìjọba Benin Republic tí wọ́n fẹ́ fi olóyè Sunday Igboho ṣe. Àmọ́ tá a bá fojú inú wo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ́ orílẹ̀-èdè kan tí wọ́n nífẹ̀ẹ́ sí kí wọ́n máa mú jẹ. Gbogbo ẹnu ni mo fi ń sọ olóòtú. Kí wọ́n mú jẹ. Kí wọ́n mú jẹ. Torí ọ̀rọ̀ Nàìjíríà àwọn olóṣèlú wa bó bá pa bó bá bu lẹ́sẹ̀. Òun náà ni wọ́n fi ọ̀rọ̀ ìlú ṣíṣe ni wọ́n fi ń ṣe. Kò sí àrà tí mo lè dá ṣùgbọ́n látàrí pé ọmọ Yorùbá ń bẹ ní ìlú Benin Republic, iṣẹ́ ń lọ ní abẹ́nú rẹpẹtẹ láti wípé ààbò tó péye ó wà fún olóyè Sunday Igboho. Wọ́n ń ṣètò láti ṣe ìfẹ̀hónúhàn láwọn ọmọ Yorùbá tó wà ní Benin Republic láti jáde ní rẹpẹtẹ kí wọ́n bẹ ìjọba Benin Republic pé dákun ẹni yìí kò sáṣẹ̀ṣẹ̀ kankan lórílẹ̀‐èdè yìí tá a bá wò olóyè Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ kankan lórílẹ̀‐èdè Benin Republic, kò ṣe ìwé ìrìnnà ayédèrú, kò sì ṣẹ̀sófin kankan bẹ̀. So wọ́n sì fún ní tí wọ́n pè ní asylum ní orílẹ̀‐èdè yẹn tó túmọ̀ sí wípé kò ságbára kankan tíjọba Nàìjíríà fẹ́ ní láti ṣe gbé wá síbẹ̀ yẹn, ìyẹn ò sí ẹ̀ kọ́kọ́ jọmọ́. So a tún fi àsìkò yìí láti rọ ìjọba Benin Republic ni kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n bá ní ṣètò ìjájọ́ náà ní kíákíá, torí ìwádìí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe bóyá olóyè bí ó ti débẹ̀ ń ti pẹ́, bí ó tún fẹ́ bá àwọn Yorùbá tí ń bẹ̀ ń bẹ̀ wọ́n tún fẹ́ lọ̀dí àpòpọ̀ mẹ̀lú wọn, wọ́n tún domi àlàáfíà Benin Republic rú tí ò sì rí bẹ́ẹ̀. Tí kò jọra wọn àti ọjọ́ kọ́núgbá àwòdì òkè ìjójó àfàyàfà kí wá ni wọ́n ń wá káàkiri. Wọ́n ti ṣe gbogbo ìwádìí wọn, wọ́n dẹ̀ ti rí i pé kò sí nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba oníbọ̀ọ́rẹ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní ìpolówó ní àgúnmu òwò. Dákun bá mi yí kíní ń padà kíákíá ká lọ ní iṣẹ́ Olúwalọ́gbọ́n Transit Àpáta Cargo Express kíákíá ká tó gbàgbọ́. Ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè Côte d'Ivoire yìí ẹ pọ̀ rẹpẹtẹ, ẹ dìde ẹ wá pẹ̀lú wa, ẹ wá ràn wá lọ́wọ́. Mo dẹ̀ tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyá wa Chief Mrs Victoria ìyá àánú aya Ọláyíwọlá, adúpẹ́ lọ́wọ́ wọn gidigidi. Ìyá yìí àwọn gangan ni olùdásílẹ̀ ẹgbẹ́ Yorùbá Nation lóde Côte d'Ivoire. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun. A nílò àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi ti ìyá yìí láti dúró tì wá, ẹnìkan ò lè dá ṣe torí kíkan kì í dágbó ṣe. Bẹ́ẹ̀ni. Arọ̀yìn ẹ dúró tì wá. Ọjọ́ Sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún la máa ń ṣe ìpàdé èèyàn ní Renault, ẹ wá wà pẹ̀lú wa kẹ dúró tì wá kájọ ṣe torí wọn láì ṣe láríkà o, àríkà báyìí ni bàbá rẹ̀ gùn. Bàbá rẹ̀ gùn bẹ́ẹ̀ ni. Ohun tí a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀sán ni tó bá dọ̀la tí ilé orílẹ̀-èdè Yorùbá tó bá bọ́ sí yóò bọ́ sí o. Ó ti bọ́ sí. Tó bá bọ́ sí bó pẹ́ bóyá àwa tá a wà lórílẹ̀-èdè yìí àwa náà lè máa fọwọ́ sọ̀yà pé ibi báyìí ló ti bá wa, orílẹ̀-èdè Côte d'Ivoire ló ti bá wa, àwa náà sì ní pátá kó a máa pàtàn fáwọn.